Ya Rabbi salli alal Mukhtari min mudarin wal anbiya wa jami'i rusuli ma zukiru wal anbiya wa jami'i rusuli ma zukiru. Ya Rabbi salli alal hadi wa shi'atihi wa sahbihi millati dini qad nasharu wa sahbihi millati dini qad nasharu. Annabi Muhammad sallallahu alaihi wasallam, Annabi Muhammad sallallahu alaihi wasallam, Annabi Muhammad sallallahu alaihi wasallam, ẹni tó dé tó kẹ́yìn dé tá sì fi ṣe aṣíwájú fún àwọn ará aṣíwájú. Annabi Muhammad sallallahu alaihi wasallam, ẹni tó jẹ́ pé nígbà tí ó wọnú ayé àṣẹ̀ṣẹ̀ tó wá tún ayé bí, láyé tó wá dàbí ọmọ òpóǹlò, onísùúrù, onífaradà, ànábì tí è bínú, onítẹríba, àtẹni tó jù lọ àtẹni tó jù lọ yóò tẹríba fún wọn ni. Ànábì tó jẹ́ wípé Ọlọ́run ní mi ò níyà, lámúyẹ̀lédí wà lámúyúládí, wọn bí èmi Ọlọ́run náà yìí sì bímọ, ṣùgbọ́n mo yan ànábì sallallahu alaihi wasallam, mo yàn ní ààyò mi, mo ní ọ̀rẹ́ mi ni ó máa jẹ́, ọ̀rẹ́ ààyò mi ni, òun ni mo nífẹ̀ẹ́ jù nínú àwọn ànábì yòówù, òun ni mo fi ọlá ẹ̀ òun la fi dá wàhálà, ọlá rẹ̀ òun la fi ní kí nǹkan máa bẹ. Ìfẹ́ tí mo wá ní sí kìí ṣọmọ mi, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ẹni tó bá ti wá fi ti ànábì yìí tòun ti ìfaradà ẹ̀ tó bá ti wá fi bẹ Ọlọ́run láàyè ibi tó bá wà, àdúrà ni ó sì máa gbà. Ànábì tó ní sùúrù dépò wípé kèfèrí yọ sí, ó ní mọ́ni yukhlisuka minni, ó ní wọ ànábì wò kékó wọlẹ̀, òní ló ráyé mọ́ lórí pé òun ṣe wáàsí fún aláàárọ̀, òun ṣe wáàsí fún alọ́sàn, òun ṣe wáàsí fún alóru, ó yá òkè kó wọlẹ̀, òní ló ráyé mọ́, ló bá gbé idà sókè, ló bá ní kóhun fi bẹ́ ànábì. Lẹ́sẹ̀kẹsẹ̀ lànábì pariwo Allah, Ọlọ́run gbà mí ilẹ̀, idà bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀. Bàṣídà bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ kèfèrí, ànábì náà bá mú dà iná nílẹ̀, ló bá ní ó yá ìwọ náà man yujiruka minni, ta ni ó gbà wọ́n náà lẹ̀ lọ́wọ́ mi. Ìyẹn bá ní la ahad, kò sẹ́nìkan tí ó gbà mí lẹ̀ lọ́wọ́ rẹ̀ ànábì, kò sí la ahad, kò sẹ́ni tí ó gbà mí lẹ̀. Ànábì wá ní ọ̀dẹ̀ ni ẹ́, ṣó mọ̀ wípé ọba tó gba èmi lẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè gba ìwọ náà lẹ̀ lọ́wọ́ mi. Tó bá ṣèmi àtiwọ kí la ṣe? Ẹni tó lóun fẹ́ fi idà gé wa, tó lóun fẹ́ ṣe wá láburú, táburú wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀, táwa náà wá gorí agbára yẹn, tó bá jẹ́mi àti kí la ṣe? Á ṣe padà bí? Ànábì ò rí bẹ́ẹ̀. Qiblatain International Travels and Tours, àyè tí àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó lò tó fi ṣe àwọn iṣẹ́ ìyanu, wọn wà máa kó gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà lọ umura December 26th of December nínú ọdún tá a wà yìí. Ìwọ náà ṣe ojú kòkòrò láti lè bá Qiblatain International Travels and Tours, láti lè bá wọn ṣe ìrìn àjò lọ sí gbogbo àwọn àyè tí a dákọ̀ yìí, gbogbo àwọn àyè tí ànábì sallallahu alaihi wasallam tó jíṣẹ́ Ọlọ́run ọba tó jẹ́dé. Wá ní Ọlọ́run, wá wọlá umura tí mo fẹ́ lọ yìí Ọlọ́run, èyí tó ti tò ní ọ̀rọ̀ mi jẹ́ ó máa tò lọ, torí pé kí ni o, ànábì tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ya Rabbi salli alal Mukhtari min mudarin wal anbiya wa jami'ir rusuli ma zukiru sallallahu alaihi wasallam. Tó bá ti ń wo ètò yìí tó bá tún máa wò, má ṣáà máa ní sallallahu alaihi wasallam, tó bá tún máa wò ṣáà máa ní sallallahu alaihi wasallam, tó bá tún máa wò ṣáà máa ní sallallahu alaihi wasallam. Sauty ọgbọ́n Qiblatain ló dá mi lójú, tá ó bá lọ ń àjẹ́ àti múra tá ò dúpẹ́. Qiblatain International ẹ̀bà Travels and Tours,